Hello, hello. Ẹ̀yin èèyàn mi, ó mà lágbára o. Ẹ kú tẹ́tí gbọ́ wa o. Ẹ kú bó ṣe ń lọ o. Ẹ ṣé gan. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Ṣé rí pé ilé ayé yìí, wọ́n ní ta ló mọ̀la? Ọ̀pọ̀ ènìyàn ló ń sọ pé kò sí Ọlọ́run. Bíbélì náà sọ ní aṣiwèrè ló ní Ọlọ́run kò sí. Bẹ́ẹ̀ ni o. Ẹni tó bá bẹ̀rù Ọlọ́run, tó gba Ọlọ́run gbọ́ lótìtọ́ àti lódodo, á mọ̀ pé ilé ayé yìí ó pé gbà. Ó pé gbà o. Àwọn òpè ló kàn ń wò pé kí ni? Kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ilé ò gbà. Mẹ́wàá ṣẹlẹ̀ o. K'Ọlọ́run má yẹ kí a rí ohun tó jù wa lọ, tó ju agbára wa lọ, tó ju ẹ̀mí wa lọ. Ọlọ́run á dẹ̀ máa ṣọ́ wa, ń dáàbò bo wa. Olórí Mariam, kí má ṣe kékeré o. Wọ́n ní ọkọ ẹ̀, bàbá Nasiru. Wọ́n ló ti wá sí ààfin pẹ̀lú àwọn elders kan láti ilé ìgbìrà. Wọ́n á dá owó orí Mariam padà fún kábíyèsí. Wọ́n náà wá dá padà àwọn elders. Wọ́n dẹ̀ ní àwọn elders tó wà ní ìgbìrà pé bàbá Nasiru kò tíì dá owó, kò tíì dá owó Mariam padà, àbí wọ́n ò tíì dá padà. Pé Mariam yìí jẹ́ ìyàwó ẹ̀. Òun ló ṣe ń fi pọnpọ́n pé àníṣe kábíyèsí gba ìyàwó òun, kábíyèsí gba ìyàwó òun, kí kábíyèsí ti ìyàwó òun síta, ìyàwó òun ló yẹ ṣe. Kó tó di pé Mariam wá tí bàbá Nasiru tó ń wá sáàfin, tó rí pé bàbá Nasiru fẹ́ kó òun jókòó nílé kábíyèsí. Ó ṣe máa fi disturb òun ló ṣe kúkú mú omi gbóná tó fi bó gbogbo ara bàbá Nasiru. Tẹ́ ẹ bá gbàgbé, pẹ̀lú gbogbo atrocity tó ní Mariam ń ṣe lọ́dọ̀ kábíyèsí. Ó jẹ́ kí ìfẹ́ Mariam tó kúrò lọ́kàn kábíyèsí pátápátá. Wọ́n ní báyìí pé wọ́n kó owó, wọ́n ní wọ́n dá owó Mariam tí kábíyèsí fi ṣe dowry fún wọn, wọ́n dá padà lónìí. Wọ́n nígbà tí bàbá Nasiru tó já sínú ààfin, òun àti àwọn ìgbìrà pé wọ́n nílé ni. Ṣé mọ̀ pé a sọ wípé Mariam nígbà tó gbọ́ announcement tí olórí Naomi tó máa fi dé sí ààfin, a ti ṣe iṣẹ́ yẹn kọjá, tó yẹ kí ẹ ti gbọ́ yẹn náà. Wọ́n ní ṣe ni Mariam tó faint, tó collapse. Ó yìí wà lọ hospital. Wọ́n ló wà lọ hospital ní àwọn elder láti ìgbìrà àti bàbá Nasiru tó dá owó orí Mariam, wọ́n dá padà fún kábíyèsí. Wọ́n ní àwọn fẹ́ ìyàwó òun. Léni kò ní dọ̀la. Kábíyèsí ní, òun ti release ẹ̀, òun ni ò kàn. Òun ló jẹ́ ẹni tó kọ etí ikún. Òun ti release, òun ti sọ pé kó máa lọ. Pẹ̀sì nígbà tó dẹ̀ ní dandan pé òun ò ní fi ààfin sílẹ̀ nítorí Naomi. Ó ní instead tó máa fi Naomi lẹ̀, tó máa fi Naomi sílẹ̀ pé kó wá sáàfin pé kó òun kúkú kú. Ó fẹnu ara ẹ̀ sọ. Ó ní kó òun kúkú kú. Àfi tóun bá kú nìkan ni Naomi lè wá sí ààfin. Pé ṣùgbọ́n in and out pé in as much pé Naomi, òun yìí wà láyé, pé Naomi ò lè ever wá sí ààfin yẹn. Láyé, òun ò ní fún láyé. Kí ló gbá announcement pé Naomi o, Ọlọ́run ti ṣẹ́gun fún wọn. Kábíyèsí sì ní ó ń padà bọ̀ láàfin ní next month. Wọ́n ní ló bá faint. Kí èèyàn máa sọ wípé kò sí Ọlọ́run, kò sí nǹkan tí ẹnìkan lè ṣe. Wọ́n ti gbàgbé àtúbọ̀tán. Wọ́n ní kábíyèsí ti yànda ẹ̀ pé ìgbéyàwó
Mariam àti kábíyèsí kò jọ o. Kábíyèsí ti yànda ẹ̀ pátápátá lénìí. Wọ́n ti divorce ara. Bàbá kábíyèsí ní kò ń ṣe ìyàwó kábíyèsí mọ́. So bóyá ó dẹ̀ máa gba hospital lọ o. Bóyá ẹrù ẹ̀ kankan yìí wà ní ààfin o. Ọlọ́run ló yé o. A tí mọ̀ yẹn o. Tí wọ́n ti sọ pé kábíyèsí ti ní kó máa lọ. Pé kí wọn kò sí ìgbéyàwó wọn. Ó ti liquidate. Tí èèyàn bá wà láyé kó máa sọ pé àfohùn. Kò sẹ́ni kankan tó tó o. Ṣé ẹ mọ̀ pé Mariam kò sí babaláwo tí ó mọ̀ ní Nàìjíríà yìí. Ká tí ẹ ní Nàìjíríà wa yìí. Bó ṣe ń kúrò ní Ìbàdàn ló ń yà sí Benin. Àwọn babaláwo nìyẹn tó ń lọ sí gbogbo ọ̀dọ̀ àwọn babaláwo. Kò sí babaláwo tó gbóná ní ìlú Nàìjíríà wa yìí tí Mariam ò mọ̀. Nítorí kíni? Bó ṣe ń kúrò ní Benin ló ń lọ sí Ìjẹ̀bú. Bó ṣe ń kúrò ní Ìjẹ̀bú ló ń lọ sí Hausa. Kò sí ìlú tí Mariam tí ó mọ̀ nípa pé òun ò fẹ́ kí Naomi padà sáàfin. Ó ní àfi tóun bá para, àfi tóun ò bá sí láyé, tóun bá kú nìkan ni Naomi lè wá sí ààfin. Ṣé ìyẹn ò tó bá èèyàn lẹ́rù? Naomi kẹ̀dẹ̀rẹ́ ló ní ilé. Ìwọ dẹ̀ fi ilé ti ẹ lẹ̀, wọ́n á bá onílé dúlé. Níbo lẹ ti gbọ́? Níbo ni irú ẹ ti wáyé? Bí àṣà ẹni wà kan. Kọ́lọ́run kó fi ọ̀run kẹ́. Ó ní who does that? Òun ló dá àṣà yẹn lẹ̀. Who does that? Òyìnbó yẹn ẹnu ẹ̀ láti kọ́kọ́ gbọ́. Who does that? Níta ló ṣe irú ẹ̀ láyé yìí tó mú jẹ? Nobody. Ta ló ṣe irú ẹ̀ tó mú jẹ? Mariam á wá ṣe bíi pé ó jábọ́ látòkè, kò sí ẹ̀dá kankan. Kò sí Ọlọ́run tó dá. Àfi òun nìkan kàn ya tí ẹ wá sí ilé ayé yìí tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ó lágbára o. Ẹ̀yin èèyàn mi, kí ni ká ti ṣe? Kí ni ká ti sọ irú eléyìí sí? Ẹ sọ pé kí èèyàn kó bẹ̀rù Ọlọ́run. Àní kí èèyàn bẹ̀rù Ọlọ́run. Lẹ́yìn Ọlọ́run kò sí Ọlọ́run. Lẹ́yìn Ọlọ́run, Ọlọ́run náà ni. Kò sí ẹnìkan lẹ́yìn Ọlọ́run, Ọlọ́run náà ni. Kò sí ẹnìkan àfi Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi, Mariam ó wà lọ hospital. Bàbá Nasiru ó ti wá sáàfin. Nígbà tí wọ́n ti announce pé Queen Naomi ń bọ̀ o. Ó ń bọ̀ o. Mariam wá dákú. Dákú tí Mariam dákú. Hospital ló wà sí. Èní ni o kì í ṣàná, kì í ṣe àṣẹ̀gbọ́ yẹn. Pé èní náà ni bàbá Nasiru náà wá táwọn elders tó wá dá owó kábíyèsí padà fún. Kábíyèsí lòun ti yànda ẹ̀ láti ìgbà tí látàná kì í ṣe èní. Lòun ti sọ fún pé òun ò ṣe mọ́. Padà sọ́dọ̀ ọkọ ẹ̀. Òun ò fẹ́ ìyàwó níyàwó. Àṣé ìyàwó níyàwó ni ẹ́. Òun ò dẹ̀ lè jẹ́ adìyẹ tí ò lọ́rùn pé kí Mariam máa lọ. Ẹ̀yin èèyàn mi, ẹ rí pé ó lágbára. Ó ga pọ̀. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi, bá mi share, kí ẹ bá mi like, kí ẹ dẹ̀ bá mi subscribe. Torí ẹ mi ò lè rí àwọn nǹkan bẹ́ẹ̀ kí n má fún ẹ̀yin èèyàn mi. Àwọn èèyàn mi tó gbádùn, tó sure, tó ṣẹlẹ́ńkẹ́jọ. Mi ò lè ṣe kí n má fún yín ní oúnjẹ etí nípa ọ̀rọ̀ tó ń lọ. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí, ẹ bá subscribe, ẹ bá share, kí ẹ dẹ̀ bá wa like ẹ. Ẹ ṣé gan. Ọlọ́run á dúró tì wá o. Àmín.